Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣé gan-an ni bí ẹ ṣe ń tẹ́tí sí wa. Wọ́n bá ní àwọn ẹ̀gbọ́n kábíyèsí, wọ́n ní ìgbẹ̀yìn wọn ti ń yé olóko àdá báyìí. Ìgbẹ̀yìn wọn ti ń yé olóko àdá torí wọ́n wá sáàfin ìgbà tí kábíyèsí ti ṣíná fún wọn, tí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán ti fi ọ̀rọ̀ pa orí wọn. Wọ́n ṣe wá come back, wọ́n náà wà láàfin báyìí báyìí báyìí. Wọ́n sọ pé Ashley must go. Ashley lọ. Pé àṣẹ Ashley ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní ààfin. Ashley o. Ashley fẹ́ pa ẹ̀gbọ́n wọn. Ṣẹ́gbọ́n wọn ni àbábúrò wọn. Ẹ má dá mi lóhùn. Torí gbogbo nǹkan kábíyèsí ló ń ṣe bí bàbá tó ń ṣe bí ẹ̀gbọ́n tó ń ṣe gbogbo ẹ̀ fún wọn. Àwọn ọkùnrin ẹ̀gbọ́n ọkùnrin wọ́n mọra wọn, àwọn ẹ̀gbọ́n gidi làwọn yẹn. Àwọn ẹ̀gbọ́n kábíyèsí ọkùnrin, àwọn ẹ̀gbọ́n gidi ni. Kì í ṣe bí tàwọn obìnrin yẹn. Obìnrin ò lè ṣe kó má ṣiṣẹ́ obìnrin. Ìjẹkújẹ àjẹbánu òun ló ń ṣe àwọn obìnrin yẹn. Gbogbo nǹkan tán lọ tọwọ́ wọn bọ̀. Wọ́n lọ jẹ nǹkan tán lè gbé mì. Nǹkan tán lè gbé mì òun náà lọ jẹ. Wọ́n ń jẹ, lọ́wọ́lọ́wọ́ dẹ̀ ń bá fáyà fún wọn. Bẹ́ẹ̀ ni, ó ń bá fáyà fún wọn. Àbẹ́ ẹ̀ mọ nǹkan tí mo sọ, ó ń bá fáyà fún wọn. Torí wọ́n lọ mú bílọ́níà wọ ààfin. Ìyẹn èyí tó jẹ́ obìnrin ẹgbẹ́ wọn. Nígbà tó tẹ́ tí mọ̀ pé ẹ̀gbọ́n yín, àbábúrò yín, kò sí ọlá tí ò sí lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ni. Ọlọ́run ló gbé ọlá tó gbé iyì fún. Ẹ̀dẹ̀ tó wá yó tán ẹ wá bẹ́kúbẹ́kú. Torí ẹ̀ ló ṣe ń bá fáyà fún yín. Ẹ fẹ́ pa àbúrò yín. Yes, ẹ fẹ́ pa àbúrò yín ni. Torí tí ó bá jẹ́ pé ẹ fẹ́ pa, ẹ ní lọ mú èṣù láàlú wọnú ààfin. Bí i sí ìtẹ̀sọ́ pé bílọ́níà. Kí ni ẹ̀gbọ́n yín fẹ́ fi bílọ́níà Mariam ṣe? Tẹ́ fi tì síbẹ̀, tẹ́ ti ọmọ ológo tó mú blessing, tó mú ire wá sínú ààfin, tó mú ìfọ̀kànbalẹ̀ wá sáàfin, tó mú ìlọsíwájú wá sáàfin. Ẹ ní kí yẹn kúrò. Kẹ́ mú àwọn olófò ló ń bínú ọmọ ológo. Tẹ́ ní káwọn yẹn wọlé. Tẹ́ bẹ̀rẹ̀ sí ní dà ààfin rú. Ẹ̀yin lẹ̀ ń dà ààfin rú. Ẹ̀yin àtàwọn olórí. Àwọn olórí játijàti tí ẹ lọ gbà láàyè láti wá dà ààfin rú. Ẹ fẹ́ da ilé Ifẹ̀ rú. Ilẹ̀ Odùduwà tó ti wà láti ìgbà táláyé ti dáyé. Tí àwọn èèyàn tó ń wárí fún. Àgàgà palace Ifẹ̀. Ẹ dẹ̀ dé lọ́sàn-án gan. Ṣé ẹ̀yin nìkan lè ṣe fẹ́ jẹ́ ẹ̀gbọ́n ọba ni, ọba ilé Ifẹ̀? Tó fi jẹ́ pé ẹ̀yin wá sí Ifẹ̀. Ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ní dà ààfin àbúrò yín rú. Kí ló dé? Kí ló dé? Ìgbẹ̀yìn yín ó ti yé olóko àdá. Ẹ̀yin tí ẹ lọ yín náà lẹ tún padà wá. Kò tí ì yé yín. Ó ṣẹ̀ fẹ́ yé yín. Ṣùgbọ́n kábíyèsí àti Naomi wọ́n dúró digbí o. Nǹkan kò lè ṣe wọ́n. Gbogbo yín pátápátá máa wà lókèèrè tẹ máa búlẹ̀ lẹ́ẹ̀kanná pé báyìí ni Naomi àti kábíyèsí. Báyìí lógo wọn ṣe tó. Báyìí lógo. Ó máa ṣíṣú ju yín lágbára Kristi Jésù Ọlọ́run ìyanu. Ẹ wá ṣe wá padà pé ẹ ní kúrò láàfin báyìí o. Nígbà tí ẹ̀gbọ́n yín ti sọ fún yín pé ẹ gbọdọ̀ dé ààfin yìí mọ́. Táí pé ẹ rí nǹkan gidi mú wá sáàfin, àfi kí ẹ wá sọ pé ẹ fẹ́ lé ológo dídán tọ́lọ́run dá sínú ààfin. Tó fẹ́ gbé ògo ààfin yìí ga. Tọ́lọ́run wà fún kábíyèsí. Ẹ wá ní kó lọ. Wọ́n lè ti ṣí o. Torí ẹ̀ ló ṣe tètè yé. Àwọn tẹ́ ń gbèjà, àwọn náà fẹ́ ṣe kó pa àbúrò yín. Tí nǹkan kan bá ṣe àbúrò yín, ṣé ẹ fi pé bóyá ó tún máa bọ́ sí yín lọ́wọ́? Kò lè bọ́ sí yín lọ́wọ́ mọ́. Ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́. Ọlọ́run fẹ́ kí gbogbo yín kẹ́ wà láyé kí ẹ máa rí ògo tí Ọlọ́run gbé fún kábíyèsí àti Naomi. Àwọn náà máa rẹ́rìn, gbogbo wa la máa rẹ́rìn ìgbẹ̀yìn. La máa bá Naomi rẹ́rìn ìgbẹ̀yìn ní ààfin àti ẹ̀rín ìṣẹ́gun.
tógo bá ń jẹ́ ti Ọlọ́run, Ọlọ́run Olódùmarè, tógo bá jẹ́ ti Jésù Kristi lókè. Kí ló dé? Kí ló dé tẹ ya abáramóore jẹ? Ẹ jẹ́ oníjẹkújẹ, àwọn alájẹbánu. Wọ́n lọ padà wá sáàfin, wọ́n á sọ pé àwọn ò ní kúrò láàfin àfi tí àṣírí bá là. Àwọn ò ní kílà gbogbo olórí ẹ̀kọ́ gbogbo ọ̀kan kúrò láàfin. Ìgbà yìí láàárọ̀ yìí, tárúgbó ń sunkún ọmọ. Ẹ̀ta dúpẹ́ ṣá kò tí ì létí jù níwájú Ọlọ́run. Torí Ọlọ́run ń ṣiṣẹ́ ìyanu, ń ṣiṣẹ́ àrà fún Naomi àti Kábíyèsí. Àwọn náà máa kógo jà. Lágbára Kristi Jésù. Lágbára Kristi Jésù. Ọlọ́run àwọn ọmọ ogun, ọba àwọn ọba àtàwọn áńgẹ́lì lọ́run, lágbára Kristi àti Naomi, gbogbo náà máa fi gbogbo ẹ̀yin àṣebàjẹ́, gbogbo ẹnikẹ́ni tó wà láàfin yẹn tó ń ṣe ìbàjẹ́. Ìbá jẹ́ ìjòyè, ìbá jẹ́ àwọn alàgbà, ìbá jẹ́ àwọn elders, ìbá jẹ́ obìnrin, ìbá jẹ́ ọkùnrin, ìbá jẹ́ ìyàwó bàbá rọ́pò ni o. Tí ìyẹn tó jẹ́ pé ó wá sí ààfin, kò mind business ẹ̀. Ó wá represent ikú ọ̀run láti ṣe dáadáa, ṣe kó ṣe dáadáa fún àwọn ọmọ òkú ọ̀run. Káwọn kó lè níyì, kó lè gbayì. Ọlọ́run fi ń sọ fún páyé ibẹ̀ yẹn ò ń ṣe tiẹ̀. Torí ẹ̀ ló ṣe ń kan àbùkù káàkiri. Ó dẹ̀ máa kan gbogbo wọn pátá. Wọ́n máa rí iná kànga tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Tó yẹ kí gbogbo wọn kan jókòó kan mind business wọn. Kó Naomi ò sọ pé kólúkàlùkù máa dúró. Tẹ́ ẹ bá tọ́ Naomi, Naomi ò ní tọ́ yín. Tẹ́ ẹ bá ta sí Naomi, Naomi ò ní kí tó kàn. Mo ní ojú ọ̀run tẹ́ yẹ fò láì fi ara kanra. Ọmọbìnrin yẹn, kólúkàlùkù bá ṣe tiẹ̀, ó ṣe tiẹ̀ náà ni. Ìyẹn ò disturb Naomi. Kí ló dé tẹ wá ní? Ó fún yín láàyè. Òun ló láàyè ibẹ̀. Òun ni ó ní nǹkan ẹ̀. Lè fẹ́ gbà pátápátá lọ́wọ́. Báwo lọ́lọ́run ṣe fẹ́ gbà fún yín? Kò lè ever gbà fún yín. Torí ẹ̀ lẹ ṣe ń disturb. Ọlọ́run ò dẹ̀ fẹ́. Ọlọ́run máa dójú ti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ní Naomi lára. Tógo bá jẹ́ ti Ọlọ́run lókè. Tó bá pẹ́ jẹ́ Ọlọ́run ló wà lára yín. Tó bá pẹ́ Ọlọ́run ló dá ẹ̀mí yín sí. Ẹ̀mí tẹ́ ẹ̀mí. Tó dá gbogbo tẹ́ ẹ̀ ń jẹun tó ń lọ láyé àtàlàáfíà. Tẹ́ ẹ̀ mọ́ mi tó ń wọ ara yín láyé àtàlàáfíà. Tẹ́ ẹ̀ wà láyé, tẹ́ wà láàyè. Tó bá pẹ́ Ọlọ́run ló ní gbogbo ìwà láyé yín. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ ní rí Naomi báyìí. Ẹ ní rí kankan rí ṣe fún Naomi. Ẹ máa mú fòní lára Naomi àtàwọn ọmọ ẹ̀ àti Kábíyèsí tógo bá jẹ́ ti Ọlọ́run. Bẹ́ẹ̀ ni gbogbo kàyámàtà tẹ́ ń ṣe fún Kábíyèsí àti Naomi. Òfò lẹ máa mú lórí wọn àtàwọn ọmọ ẹ̀. Ẹ wo ọmọ kékeré tó ṣẹ̀ṣẹ̀ jáde nínú ẹlẹ́jẹ̀ tútù. Ọmọ kékeré. Àròbó tẹ́ fi sọ pé kí kékeré fò kó ní ìṣó. Gbogbo yẹn máa ṣe ìdájọ́ lórí. Gbogbo ẹ̀yin ìkà, ẹ̀yin ìbàjẹ́, ẹ̀yin àṣebàjẹ́ yìí. Mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ti gbogbo. Ọlọ́run ti gbà àkóso. Orúkọ Jésù Kristi. Àánú Ọlọ́run, àbọ̀ Ọlọ́run, orí ọ̀fẹ́ ajẹ́njẹ tó máa wà pẹ̀lú wa àtàwọn olólùfẹ́ Naomi sí rere lórúkọ Jésù. Ẹ ṣé ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, kẹ́ bá mi like, kẹ́ bá mi fi ètò kù sí comment section. A máa mú ìròyìn tó dà mí wá fún etí gbọ́ yín. Lórúkọ Jésù Olúwa wa. Àmín. Ẹ ṣé gan, ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.